èjì rẹ o ẹ̀ẹ́dún jọ bí ara àsokùn èjì rẹ kí ọmọ méjì aláróró ọ̀kan ń bá bí èjì rẹ ló wọlé tọ̀ mí wá Kabiru Musendiku ní sọjọ́ bìlò ní ẹja jọkí ọmọ tápà ọmọ gúnnú ọrí ọdọọdún ló mọ bí ọbẹ níbẹ̀ ẹ̀sùn. mo lè po nílé o mo sì lẹ́wà sí i mo lè po nílé o mo sì lẹ́wà sí i èjì rẹ̀ wọlé mi yà sí o kí o wá bá mi jẹ. mo lè po nílé o mo sì lẹ́wà sí i èjì rẹ̀ wọlé mi yà sí o kí o wá bá mi jẹ. àgbẹ̀ aláhùn aláhùn aró àlùkò láhùn aláhùn kóṣù lẹ́kẹ̀lẹ́kẹ́ ó làwọn yóò sì làwọn kẹfù kìkì ọlámórí ìbá lónìí ẹjọ́jú mi ń ṣe. ọ̀rí lónìí ní sọjọ́ bíi bàbá mi Kabiru Musendiku o. èjì rẹ̀ ara àsokùn ẹ̀dùn jọ bí ọ̀bọ̀mọ àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. ọdọọdún la arórógbó ọdọọdún la ráwùsà ọ̀rí ọdọọdún la rọ́mọbì lórí àjẹ ọdọọdún la ó mọ̀rí ọ̀wọ̀ bí ìrànlọ́lọ́ lọ́wọ́n ọba àṣeyí sá mọ́dún ọdún eléyò níjà ṣe mọ́ lọ́wọ́n ọba. bàbá umaru sànú mi ọlọ́run mọ̀ ń gbọdọ̀ ẹnu mi lọ. bàbá rahimọ́ túmọ̀ rẹ̀ ní kẹ́ àṣeyí sá mọ́dún o bó ti wá wù kó pẹ́lẹ́ ayé tó. aláwùrà bí oníjó tanná mọ̀ sáré ọmọgbà rẹ̀ ti ń dùn yọ lọ́hùn níjó pa ọ́ lẹ́kún. èjì rẹ̀ mo gbé ọmọ bọ̀ lọ́dọ̀ mi ará sokùn ẹ̀dùn jọ bí ọ̀bọ mọ́ ọbẹ̀ kì í sì bẹ́kẹ́sẹ́ tó bẹ́lẹ̀ alákìsà tó sọ wọ́n do nígbà sọ bùnmi bọ́ relé o ọ̀ya kì mí ń padà lẹ́yìn rẹ̀ òṣònú Ibeji rẹ̀ nínú rẹ̀ ní bẹ́dùn Musendiku ní àṣẹ ìrántí èkejì òun tó lọ sọ́run ọ̀run rẹ̀ oníwájú tó kọjú sílẹ̀ ẹ̀rẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ oníbàjẹ́ lọ́la dání wálé ayé o èjì rẹ̀ ara sokùn ọ̀rí ọjọ́ èjì rẹ̀ ti délé ayé wò jalè rí ojú olóko náà ti mú tiwọn èjì rẹ̀ èèlà kí ọmọ tí gorí igi ṣe réferéfe àṣeyí sá mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lọ́lọ́ Olódùmarè ọba tó ní ilé ayé ń bí. bàbá mi Musendiku o ìlọ́wádìí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ èjì rẹ̀ gbéra nílẹ̀ kó dìde Olúbísí o ọmọ tápà lè pé lálẹ́lú ọ̀ya ọ̀tẹ̀ tí ọmọ àrígọ́gọ́bù nílé Olúbísí mo pé mo ṣeré wọnú jókòtò tó wọ̀ya lérò èrò kí n gba ẹrù ẹ̀yìn wò èèyàn tó bá wẹ̀yìn wò wọn gbé olúwarẹ̀ oníwílé ẹ̀rí agbẹ́gun onígbówó mẹ́bí èèyàn tí ó gbówó onígbẹ́gun nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ kankuti ni o ọmọ kàràkó ni wọ́n mọ̀ ìgbìràn bàbá tó bí ọlọ́mọ gangan ni ìtọ́pẹ́ lẹ́nu ó di wárápá ọ̀rọ̀ balẹ̀ ó di ìtàn bíbá relé àwọn bàbá rẹ̀ sílò làlò pákè lùkè ọ̀rí bàràmú tápà lówù mi ló jẹ́ ń bá wọn lókè ọ̀yà nínú ilé bàbá tó bí ọlọ́mọ èmi ò mọ̀mọ́ wípé ọlọ́jà ń tẹ̀ sẹ́nu ilé àwọn bàbá rẹ̀ ìwòye àná mẹ́bọ́ mórí ọlọ́pàá tó fèsì àná bíbá relé àwọn bàbá rẹ̀ níjọ́ mo gbọ́ pé lè tápà ń jóná bá mi Musendiku sóhun gbọdọ̀ ẹnu mi lọ mo sáré títí òkìkí mo fẹ́ ẹ̀kú mo fẹ́ bọ́dọ̀ ọ̀ya lọ mèbí torí àsọkọ́ torí ẹ̀wù kan torí ìsásùn ẹja ni ẹ̀sọ́ mi yẹ tápà ọmọ afá mùsèlú ẹ̀sọ́ mi yẹ tápà ọmọ afá àárọ̀ dáná kulikuli ọ̀rí bíbá relé àwọn bàbá rẹ̀ àṣeyí sá mọ́dún ọmọ tápà lé ń pè lálẹ́ lu ọ̀ya ọtí sọdún èyí kórìjọ sẹ́mi ìsìlọ́lá dání wálé ayé ọdún èyí oníjàsẹ́ mọ́ kó gbó bí olúgbógbó tí igbó kó gbó bí olúgbógbó tí igbó kó gbó bí àgbàkagbà kan tó fọmọ wúsọdọ̀ ní ọjọ́ sí tí ó wúyọ títí tí ó wú dòkẹ́nẹ́ mo pé pápápá lówó ṣe nílé àárọ̀ àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà ó ti sọdún èyí náà kórìjọ sẹ́mi ìsìlọ́lá dání wálé ayé onírèlẹ̀ ó mọ̀ gani onímọ̀bànújẹ́ ire ló máa mọ̀ kó o fẹ́ wú orí sóge lọ́lá Olódùmarè oníbàwọn tanná mọ̀ sáré ọmọ ìgbà rẹ̀ ti dùn yọ lọ́hùn níjó pa ọ́ lẹ́kùn. eléjì rẹ̀ ló ní kí gbogbo yín o. mo sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. èjì
yẹ o wọ́n ní ń bá wọn kí umaru mi gan láti Paris sóhun gbọ́dọ̀ ẹnu mi máa fún sí adé tẹ́lọ̀ ń bẹ nínú ilé ẹni tètè kú mo ti rojọ́ là lójú ẹ̀yìn tó fi dórí báyìí kí ìyá Inesi aya Mákindé o bàbá Inesi Marufu Mákindé láti Paris bó ti wá wù kẹ́pẹ́lẹ́ ayé tó mo pẹ́ nítan náà mọ̀ sáré ọmọ tó fi dórí bàbá mi mọ́gájí olú ayé gbogbo bẹ́jọ́ Rẹ̀mí Àlówó lé mọ́mọ́ bínú pé mo bọ́ láyé mo pé ọ lórúkọ orúkọ là á pé ládéládé orúkọ là á pé lóye lóye o ọmọ Olúyọ̀lé ọmọ àjòrò sùn èjì rẹ ló ní wá mọ́ bó kí bàbá òun aládùúró tí òun lọ́jọ́ ogun lé ọmọ Olúyọ̀lé ọmọ àjẹgbẹjẹ kára wọn máa fi kára ń fọ́rí mu Ìbàdàn májàmájà tán fi kára wájú lẹ́rù ogun òjàrí kókó wọn níran bàbá tó bí ọlọ́mọ ọmọ gbọ́ sásógun tí ò ní sọ ọmọ gbọ́ yàyà mọ́mọ́ yà ẹ̀sọ́ gbé olóògbòjò Bájídé ọmọ arégún sí máa ń délé ọkọ ọ̀rí bí bá relé àwọn bàbá rẹ bàbá Kúdí o bàbá Kàrímù fútbọ́là bàbá Sọlá fútbọ́là sóhun gbòdò ẹnu mẹ́ bàbá Lánrè fútbọ́là bó ti wá wù kó pẹ́lẹ́ ayé tó aláwùrà bí oníjó tanná mọ̀ sáré ọmọ onílójú ẹkún lọ́lọ́ Olódùmarè ọba bàbá Èjìrẹ́ ní gbogbo Benin Republic lápapọ̀ pátápátá ni mo kún kí lọ́wọ́ tímọ́tímọ́ Àyìndé Màṣá kéwádìí ultimate mọ́ gbogbo ẹnu mi lọ onírèlẹ̀ ó sì mọ̀gá lọ́wọ́ ọba ayé oníjàlè kan pé wọ́n ní ìgbà rẹ ti ń dùn Ọlọ́run níjó pa ọlẹ́kùn láláì gbàgbé àgbáké níbẹ̀jọ́ màṣọ́ níbẹ̀jọ́ mo pé mo kí ọ ní àbẹ̀hún Èjìrẹ́ lónìí wá mọ́ báwọn kì í yín pẹ́ ní tètè wá wọ́n ti rojú ọ̀la lójú ẹ̀yìn nùbẹ̀ ibẹ̀ láti Cameroon Èjìrẹ́ ni mọ́ báwọn kì í yín o wọn lóhun gbogbo tí ń dùn yín nínú Olódùmarè níjó pa ìyín lẹ́kún Taofiki láti Italy mo kí ọ ní àbẹ̀hún gangan ọ̀rọ̀ gbogbo tí ń pa yín lẹ́rìn Olódùmarè níjó pa ìyín lẹ́kún ikú ò nípa yín kò nípa lánàá ẹ̀yìn lọ́lọ́ Ọlọ́run ọba ìgbà yín ti ń dùn yọ Ọlọ́run níjó pa ìyín lẹ́kún Èjìrẹ́ o Èjìrẹ́ Tápà àna wọn nílé Adégbèdé sóhun gbódò ẹnu mi lọ ó ti sọdún èyí kórìjò sẹ́mi ìtòwó tọmọta ìtètè níkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ọmọ bàbá Muhammed tó dolóògbé lọ́jọ́ sí ọmọ màmá Anjorin Sùbídàtù wọn pé ọmọ ìgbọràn sọ̀rùn rí ọmọ yín ní ṣèlédè lẹ́yìn ẹ̀yìn wọ́n pẹ́ mọ́jọkù kẹ́ mọ́jọkù ló ń tán bá ń jẹ lálejò ọ̀run ni ẹ mọ́ ń bá wọn jẹ Èjìrẹ́ o ìwòyà mọ́dún ìgbà lérè ilé ni àwo lérè ilé nítorí ilé lóbìnrin ra nǹkan tó jàbọ̀ ó ti sọdún èyí kórìjò sẹ́mi lọ́wọ́n ọba Okikiolaakewi lóhun adúlé mi jẹ́ ire ní mo gún ni mi ara lágbẹ̀dẹ mo kí yín pẹ́ sọdún èyí ọdún èyí ò ní já sí mọ́ lọ́wọ́n ọba òkú bẹ́ẹ̀ láàjẹ́ òkú bẹ́ẹ̀ láàjẹ́ Èjìrẹ́ òkú o Èjìrẹ́ òkú o òkú bẹ́ẹ̀ láàjẹ́ tápátápá èjì nánà tápátápá o èjì nánà bàbò tápátápá èjì nánà àlùmí tápátápá o èjì nánà bàbò.